ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ single mother tó ti gbà tó jẹ́ single mother kí ni àwọn nǹkan kan tí ojú yín rí gẹ́gẹ́ bí single mother ẹ wò wípé ẹ gbọ́dọ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó ilé kí wọ́n jẹ́ single mother. ṣe rí lórí ọ̀rọ̀ single mother ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò yẹ kéèyàn máa pass through. ẹni tó bá ti rìnrìn àjò single mother rí tó tún wá rìn má rì. ẹ káàbọ̀ padà sórí ètò Ògbóni Tóbi Reality Show àlejò mi ẹ kú ìjókòó. ẹ bá wa dárúkọ yín fáwọn aráalé. orúkọ mi ni Ọpẹ́yẹmí Òní. Ọpẹ́yẹmí Òní. Ìtàlómọ̀lá. Ìtàlómọ̀lá. ẹ káàbọ̀ sórí ètò Ògbóni Tóbi Reality Show. ọ̀rẹ́ pé ìgbà tí ń sì sọ̀rọ̀ adẹ̀ sí sọ̀rọ̀ at length. So and the issue of this program is láti sọ reality àti kọ́ àwọn tí àwọn tí tẹ́jẹ́ káwọn èèyàn kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì dáàdì ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ single mother tó ti gbà tó jẹ́ single mother kí ni àwọn nǹkan kan tí ojú yín rí gẹ́gẹ́ bí single mother ẹ wò wípé ẹ gbọ́dọ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó ilé kí wọ́n jẹ́ single mother. ṣe rí lórí ọ̀rọ̀ single mother ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò yẹ kéèyàn máa pass through. ẹni tó bá ti rìnrìn àjò single mother rí tó tún wá rìn má rì ó dáa kéèyàn kúkú má jẹ́ single mother. àbí a single mother. ṣe rí nígbà míì ọkùnrin máa ń mú kéèyàn di single mother. obìnrin míì máa dáa tó yẹ pé kò sí nǹkan tí ò ní fi please ọkùnrin yẹn ṣùgbọ́n ọkùnrin míì máa ń ya wèrè wọ́n máa ń ya ẹranko tó jẹ́ pé nǹkan tẹ̀ tiẹ̀ lérò rárá tẹ́ bá wá bára yín láàrin pé ìrìn àjò single mother wà pé kí gbàwó lè ìṣẹ̀lẹ̀ báwo ló ṣe. kí ni nǹkan tí mi ò ṣe right tí mo fi bára mi tí mi ò ṣe tí mo fi bára mi lórí ìrìn àjò yìí. mo máa wò pé nígbà tí mo bí first born mi mo wà ní age of 25 years. lẹ lọ sílé ọkọ. ni mo lọ sílé ọkọ. mo bá fẹ́ wò ní February last month first born mi ti pé 20 years. ọ̀pọ̀lọpọ̀ máa wò pé Ọpẹ́ ló jẹ́ kẹ́tẹ́ pé mo ní sùúrù gan mo calm gan mi ò sọ̀rọ̀ mi ò báyàn jà ṣùgbọ́n ọkùnrin nígbà tó bẹ̀rẹ̀ sí frustrate mi. mo ń gbé nìbàdàn I was born and bred in Ivory Coast mo ti dé Nàìjíríà ọkùnrin ló mú mi dé Nàìjíríà. bí ẹ fẹ́ marry lè dé mo fẹ́ marry ó mú mi dé Nàìjíríà láti Ivory Coast láti Abidjan. Bàtí mo wá dé Nàìjíríà gbogbo ìrìn àjò yẹn kò jẹ́ tó mi dé Nàìjíríà a lè sọ ọkùnrin nípasẹ̀ bàbá wa Apostle T.O. Ọbádàrẹ mo ṣe dé Nàìjíríà. From there mo fẹ́ ni mi ò fẹ́ dárúkọ ẹ̀ lórí ètò torí èèyàn táwọn èèyàn mọ̀ ni mo fẹ́ dárúkọ ẹ̀ mo fẹ́ ni yìí bàbá Ọbádàrẹ ló mú mi dé Nàìjíríà. bàbá Ọbádàrẹ ló mú mi dé Nàìjíríà láti ìlú Ivory Coast. wọ́n wá ṣe crusade kan ní Ivory Coast. wọ́n wá kọ́ àwọn olórin wa àwọn olórin ní Ivory Coast wọ́n ń kọrin àwọn olórin Nàìjíríà wọ́n ń kọrin orin tó ń kọ àwọn Ivory Coast ò gbọ́ tùmọ̀ nǹkan tó ń kọ èmi dẹ̀ jẹ́ olórin Ivory Coast máa ń kọrin artist ni mí wọ́n ṣe invite mi nìyẹn èmi àti máa yí dẹ̀ ti mọra tẹ́lẹ̀ ó ṣe dípà bẹ̀rẹ̀ nìyẹn mo àbọ̀ Nàìjíríà mo ṣe dé Nàìjíríà nìyẹn bàtí mo dé Nàìjíríà mo wà ní ọ̀dọ̀ bàbá Ọbádàrẹ ní Àkúrẹ́ from there ó tàn mí ó fi ẹ̀tàn bá mi padà sí Ìbàdàn bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn tí mo fi bí ọmọ alákọ̀ọ́kọ́. ṣé bàbá Ọbádàrẹ dẹ̀ mọ̀ pé ẹ má bínú ṣé bàbá Ọbádàrẹ dẹ̀ mọ̀ pé nǹkan kan wà láàrin ẹ̀yin méjèèjì. bàbá mọ̀ òun náà mo lọ bá bàbá mo fẹ́ fẹ́ ọmọ bàbá ní ẹ̀kú bàbá Ọlọ́run fún bàbá ní ìlera tó pọ̀. bàbá náà mọ̀ at the end of the day aṣá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí èní lúlù ọ̀la lúlù. ẹ má bínú iṣẹ́ wo gan ni ọkọ yìí yẹn ṣe. ẹ má yẹ kí n lọ síbẹ̀. ẹ fẹ́ sọ ṣé tí wọ́n ń ṣe. má yẹ kí n lọ síbẹ̀. ok má yẹ kí n lọ síbẹ̀. torí ẹ má yẹ ká gba ẹ̀san ká gba ẹ̀san. ok níbi tá a wà ní sàwà ní ojú táyé tí ó gba everybody ló máa rí wa. bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tá a bá ṣe lénìí èní nìkan kọ́ ó wà títí ayérayé àìnípẹ̀kun. mo máa ṣe é sìn ọmọ 20 years tó ti dàgbà from there sọ amúyàwó wálé first born 17 years wọ́n wá wò pé ẹwà ibi tí wọ́n mi ti ń bá rìn àjò yìí bọ̀ láti 2 years tí mo wà lọ́mọ ọdún 3 ó wá ṣe padà wá sọ orúkọ bàbá mi lọ́la yìí. no ẹ tẹ̀ mọ́ mi fẹ́ kẹ́ dárúkọ wọn. nígbà tí rìn àjò yẹn bẹ̀rẹ̀ àwa Oníbàdàn tẹ bá gbé abọ́ báyìí for example omi lélẹ̀
ó lè ní ó ti gbé síbí ìgbà ó ti gbé síbí ìgbò torí pé ó fẹ́ fẹ́ ìyàwó mi. ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ fi sùúrù sọ torí pé ó fẹ́ fẹ́ ìyàwó mi wá. lúlù ni àlùjásí ò wà nílé síta. àwọn kò sí láburú ń bẹ̀rẹ̀ fẹ́ ìyàwó mi mú ìyàwó mi wá ní ilé ìjọba àti mú wá torí iṣẹ́ tó ń ṣe torí nǹkan tó gbé dání. torí nǹkan tó gbé dání. kọ́mọ ni ó ti fẹ́ ìyàwó méjì odidi ẹni báyìí. ó ti fẹ́ mẹ́ta òun dẹ̀ sọ pé bàbá òun náà ṣe fẹ́ nìyẹn. èmi lè jẹ́ ẹni tí ò kì í sọ̀rọ̀. ẹ̀ṣin ṣé káwọn ọ̀tí àbẹ́ ìjọ ń ṣe ni. wọ́n gbọ́. ìrìn àjò yẹn ṣà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ńgbà tó yá bí ọmọ mo ṣàforí ti pé mi ìfẹ́ lọ́kọ méjì. mo bí ọmọ alákọ̀ọ́kọ́ ọkùnrin mo bí kejì ọkùnrin mo bí kẹta inú oyún ìkẹta lúlù yẹn pọ̀ débi pé mo rántí mọ́mì mi kan máa pè ní sista Kọ́ládé ìyálájì àpápá ìyá yẹn lórí ọmọbìnrin bó ṣe dáa tó máa lọ́kọ káàkiri ìyá yẹn fún mi lówó mo lọ fi gbalé ọkùnrin tún wá bá mi ń bẹ̀ láti Ìbàdàn tó bá mi ń bẹ̀ tó bá mi lẹ́kọ̀ọ́ níbí báyìí láti kẹ́ǹtínú lúlù tó wíwọ́ àlùjásí òwò. ìgbà tó wà báyìí yẹn síbí ẹ ti kúrò lọ́dọ̀ wọn. mo ti kúrò. kí ló mẹ́yìn tó wà sẹ́ẹ̀tì wọn padà. èmi tún lóyún oyún ẹlẹ́ẹ̀kẹta mo tún gbé dání. ṣé wọn tó wá máa mi ìfẹ́ lọ́kọ mi ìfẹ́ máa rìn kí n máa rìn káàkiri. ìyá yẹn rí pé ẹ ti lóyún. ọkọ yìí pé mo ti lóyún. wọ́n ní kẹ́ máa lọ́kọ káàkiri má ṣẹ́yún yìí fi sílẹ̀ gba owó lọ fi gbálé. mo rántí ọdún yẹn ó ṣe fún mi lóye mo tún láti rí Ìbàdàn mo tún wá sẹ́kọ̀ọ́ mo ṣe tún bẹ̀rẹ̀ nìyẹn ìdí rántù mo ṣàtún lóyún yẹn ó lóun kọ́ lóun lóyún o ní tèmi mi èbí friend ọkùnrin méjì rí títí mo fi kúrò nínú ilé ẹ̀ ọkùnrin lè bá mi sọ̀rọ̀ òun dẹ̀ ń bóbìnrin sọ̀rọ̀ òun dẹ̀ ń bóbìnrin sùn ó dẹ̀ ń ṣe ṣìnà ó dẹ̀ ń receive call lóru tílé àfi mọ́ níṣẹ́jú yín tẹ̀sí máa wà níbẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ẹ máa jẹ gbọ́dọ̀ nígbà tó yá mo bí ọmọ yẹn náà mo bí tán ó dẹ̀ padà lọ àpadà fẹ́ra sílẹ̀ mo ní pàtó lọ́jọ́ tó fẹ́ kúrò nínú ilé yẹn mo rántí mo ní 350 naira lọ pẹ̀lú ọmọ mẹ́ta ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ àwọn tí mi ò mọ ẹlòmíì rí mo bẹ̀rẹ̀ sí ń ta kẹsẹ̀tì. kẹsẹ̀tì. bẹ́ẹ̀ ni àgbà àwọn fíìmù Àlàní oníṣó Jẹ̀lílì oníṣó àwọn Jennifer àgùdá ni màmá kirikiri agboolé ẹ bá ara fíìmù o ẹlọ́mọ mẹ́ta. ọlọ́mọ mẹ́ta lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì ní bàbá tí bàbá wọn sì wà níbi tó wà. wọ́n sì ti tẹ̀lé obìnrin lọ. ọlọ́mọ mẹ́ta lọ́wọ́ wọ́n sì ní bàbá tí bàbá wọn sì wà níbi tó wà. wọ́n sì ti tẹ̀lé obìnrin lọ. màmá rìnrìn yẹn màmá káàkiri ẹ̀ka alẹ́ bá mi ra fíìmù o káwọn ọmọ yẹn lè jẹun tó dé stage kátàgbára mi ò ka mọ́ ó wò pé àwọn ọmọ yìí ó sì dẹ̀ níyà ó ṣe kó àwọn ọmọ rẹ̀ nìyẹn ó dọ̀dọ̀ ìyá ẹ̀ nílùú wọn mo kọ́ ọmọ ọdọ́dọ̀ ìyá ẹ̀ nílùú wọn ìyá tẹ́wọ́ gbọ́ ọmọ méjì ẹlẹ́kẹta yẹn ó wà ní ọmọ 11 days ló ti lọ. ẹ má sunkún mọ́. ó wà ní ọmọ 11 days ló ti lọ. ẹlẹ́kẹta tẹ́ bí fún wọn tó wà báyìí lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni ó wà ní 11 days ló ti lọ lẹ́yìn ìgbà yẹn sáà ń gbọ́ ọmọ ipá gbé káàkiri sáà ń kiri káàkiri from there mo pera mi ní artist mo ń kọrin nínú fulfilment Ayéfẹ́lẹ́ mo kọ French tó wà bẹ́ẹ̀ gratitude mo kọ French tó wà bẹ́ẹ̀. nínú orin bàbá wa Ayéfẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin lè kọ French tó wà bẹ́ẹ̀ ni. from there mo ṣá bẹ̀rẹ̀ sí ń kiri káàkiri mo báwọn èèyàn fọṣọ káwọn ọmọ mi lè bàjẹ́ ká ní mo wá túmọ̀ mi tó ní rìmárì lẹ́lẹ́kejì. celebrity ìgbà kíbi kan ogun wá sí ìlú tiẹ̀ ó lè tẹ̀lé ẹ wá. bẹ́ẹ̀ni bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo tún bẹ̀rẹ̀ mo tún rìnrìn àjò yẹ ọdún 3 ọdún 4 ọdún 5 ọdún 6 mo tún pàdé lómi kí n sọ máa mi ò láì kí n máa kiri káàkiri. ẹ sọ kọkọ ní ìsìn ẹni kálẹ̀ mọ̀ ni ẹ̀bá tó máa rí màá. mi tún ní rìmárì lóní ẹ̀ mo wà tí náà mi tún ní rìmárì torí pé náà mi ni pé tí n bá rìmárì àwọn ọmọ tí mò ń kó káàkiri yẹn á ràn mí lọ́wọ́ láti lè jọ gbé àwọn ọmọ yẹn di sí mi náà mo gbé nǹkan mi ẹrù tí wọ́n kọ́ ẹni tí mo fẹ́ mo rìmárì fẹ́ kò bímọ rí ó ti wà ní age of 53 kí tó fẹ́ 53 bẹ́ẹ̀ ni kò bímọ rí mo wá lóyún mo lóyún ọmọ yẹn oyún 9 months mo gbé fún 4 years 7 months. ẹ dúró ẹni tí ẹ padà fẹ́ nígbà tá ti bímọ mẹ́ta ẹ wò pé ẹ bá wà lójú yín ẹ má sunkún ìjọ ẹ ti gbégbé ayé yá sí single mother bẹ́ẹ̀ ẹ ti kó àwọn ọmọ mẹ́ta yẹn pa mo ti kó wọn kiri fọṣọ fún yàn gbálẹ̀ fún yàn celebrity olórin tó kọrin sínú orin bàbá wa Yínká Ayéfẹ́lẹ́
Ọpẹ́yẹmí ò ní. Ọpẹ́yẹmí ò ní. Orúkọ yẹn ring bẹ́ẹ̀ máa ń gbọ́ wọ́n mọ̀ mí dáadáa. Ẹ wá ṣe bẹ́ẹ̀ tán ẹ wá rò pé tí kí n fọkùnrin mi kó lè bá mi gbẹ́rù lérìn àjò yìí kó má ṣe mí nìkan ní ìmọ̀ gbé let me have a man in my life. Nígbà tẹ́ tí wọ́n ṣe yẹn ẹ wá sọ pé regret pé tí ẹ wàá rí màrí yẹn gan. tí bá mọ̀ gan kí n má rí màrí kí n má dá nǹkan mi bí. bí yàrá bá gbé ní sánlẹ̀ kékeré ibẹ̀ ló máa pọ̀ jù nílà yẹn gan ló ń gbà mí. kéèyàn má rí màrí gan bí. ẹni tó bá ti jẹ́ single mother ó bẹ́tà kó kúkú dúró bá ti bí ọmọ méjì mẹ́ta àwọn ọmọ yẹn ni kò face má ṣe ṣìnà wọ́n ṣàgbèrè àwọn ọmọ yẹn gangan ní ọ̀la àti èní rẹ̀. ok nísìnyí ẹ wá sọ pé ẹ wá fẹ́ wọn wọ́n wà ní age of 53 years ogún ọ̀dẹ̀ bímọ rí ẹ fún rí lanú ogun yẹn torí ogun kan ló máa mú yàn wá ní age of 53 tí ò sì bímọ rí. ìyàwó òde bímọ rí bí mo ṣe fẹ́ báyìí eré ní fíìmù kékeré mo gbé pé láàrin oṣù mẹ́sàn-án ìrìn àjò yẹ kí n tiẹ̀ kúrò bẹ́ẹ̀ kí mi mo ṣe bẹ̀rẹ̀ ni tí bá débi lẹ́nu wọ́n ní oyún wà ń bẹ̀ tí bá dọ̀ sítú lẹ́nu wọ́n ní kò sọmọ ń bẹ̀ tí bá débi lẹ́nu wọ́n ní oyún wà ń bẹ̀ tí bá débi lọ́sàn-án wọ́n ní kò sọmọ ń bẹ̀ mo ya ṣèṣì tí mo ya ṣèdè Ìbàdàn mo ya ṣèṣì Dákúrẹ́ má kiri káàkiri church. wàhálà mi tuntun akórí wàhálà tí yàn ń gbé bọ̀. mo wá kó kúrò ní ilé tó gbà fún mi tí mo gbé mi gángan fúnra mi gbalé tí mo gbà lókè létù mo kúrò ń bẹ̀ wọ́n wá talé fún mi tó gbà fún mi wọ́n ní mi gbọ́dọ̀ gbé nílé wọn lọ gbé ní church ní orí òkè wọn lọ gbé pẹ̀lú àwọn ọmọ mẹ́ta first woman yẹn ti gbà yóò ti wà ní primary 6 ó withdraw school. bàtà ayé ìtọ́jú ọmọ mọ́. ó withdraw ẹ̀ ó wá lọ kiri sweet ní Sábó ká tó lè jẹun. tẹ́ẹ̀sì lọ́kọ́ tẹ́ẹ̀ lóyún fún. òun náà kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ ìyàwó ẹ̀ ni àmọ́ máa bá kanlẹ̀. máa bá ẹ kanlẹ̀ ìwọ fẹ́ bímọ. èmi ò lè bímọ. ìrìn àjò yẹn ṣe lọ nìyẹn ṣàbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì bí àdúrà bí ṣọ́ọ̀ṣì bí àdúrà bí oyún wà ń bẹ oyún òsì ń bẹ títí ọdún 4 àti oṣù 2 kí n tó bí ọmọ yẹn àti mo wá bí ọmọ yẹn tán nínú ìrìn àjò yẹn tó bá rí 500 naira 1000 máa fún wa mo wò pé àmọ́ tí ó ti ń kankan lọ́wọ́ ẹni yìí tó bá padà wà òkè tán ó máa bímọ yìí tán ó máa tọ́jú mi àwọn ọmọ mi dẹ̀ máa gbádùn ẹ̀ àṣé mo tanra mi ni nígbà tí mo bímọ yẹn tán first one mi wọ́n lọ sí school máa lọ yáwó èlé pé àwọn ọmọ mi ògbìn mi ò kàwé ọmọ mi gbọ́dọ̀ kàwé yìí àwọn mi á lọ school má pa àwọn ìpẹ́ ẹjọ́ ṣe ní 500 kẹ́yà mi ẹ ní 2000 kẹ́ fún mi a fi sanwó school àwọn mi time to time wọ́n dẹ̀ lọ sí school nígbà tó yá òun náà tún bẹ̀rẹ̀ sí ti ẹgbẹ́ ọmọ tí mo bí fún yẹn nìkan ló fèsì. ọmọ tẹ tó jẹ́ tiẹ̀ nìkan ló fèsì òun nìkan ló ń tọ́jú. ẹ má bínú gẹ́gẹ́ bí wọ́n ní àjọsọ wa ẹni ìlú tí òṣòfin kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ ṣé ẹjọ́ sọ wípé lágbájá o fẹ́ fẹ́ mi o àwọn ọmọ tí mo bí yìí o. ṣé wọ́n máa ń sọ yẹn kéèyàn tó fọkàn yẹn táwọn pé mo mọ̀ kó tó fẹ́ mi. láyé èsì yìí ó mọ̀ máa ń explain ní ìsìn yìí láyé èsì yìí wọ́n explain ni láyé èsì wọ́n explain. bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn sista mo ṣe bẹ̀rẹ̀ tó ń kó nǹkan mi pa nìyẹn first one mi sì ti wà ní 400 level. ṣé wọ́n á dẹ́gbẹ́ ibẹ̀ pẹ̀lú ẹ̀mí nìkan. bàbá tí wọn ò tiẹ̀ sọ pé òun fẹ́ wẹ̀ wọ́n. ìjọ tó lọ́wọ́lọ́wọ́ àwọn tó mọ̀ wà ní that was last year November ó lọ síbi ọmọ sí school tó mọ̀ ẹwà first one ni ó dì mọ́ ọmọ ẹ̀ ọmọ sọ pé ló ṣẹlẹ̀ láti gbà tí mo ti bẹ̀rẹ̀ láti primary 2 ti lọ tó fi dé àkókò yẹn wà ń bọ̀ ọmọkùnrin mi kálẹ̀ mọ́ ní ẹ̀ ní rí màá rí mọ́. àwọn kan máa ń sọ̀rọ̀ kan kí n tó padà sórí bàbá àwọn ọmọ ẹ pẹ̀lẹ́ mà. ẹ̀yin gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ ẹ ti rìn nílànà single mother ẹ ti padà remarry ànínú ọ̀rọ̀ yìí ni níta ẹ̀jẹ̀ kó yẹ wá ní wípé ó pè fún single mother láti bí 2 bí 3 kó dúró kó má remarry mọ́ èmi jẹ́ òbí tó má jọ ní agreement láàrin ẹni tó fẹ́ fẹ́ra wọn pé lápẹ́jà o ó fẹ́ fẹ́ mi o nǹkan báyìí o ọmọ aṣọ sọ àwọn ọmọ tí mo kó lọ́wọ́ wá o. ọkọ agree later ó máa disagree. wọ́n bá ti ń bá rìn àjò ìbáwí ó bí ẹyọ kan fún wọn àbó bí 2 fún yẹn náà àwọn tiẹ̀ ló máa tọ́jú.
á fi àwọn téèyàn ti bẹ́ẹ̀ kó wá ẹ̀ kò á ní ṣe bí wọ́n ní bàbá ṣé bàbá wọn kú ṣé bàbá wọn kú ni òun ò lè máa tọ́jú ọmọ ọlọ́mọ. Wọ́n máa ń sọ wípé single mother ò kì í nífẹ̀ẹ́ àwọn tó bá fẹ́ fẹ́ wípé wọ́n máa ń ṣe ní trade by barter ni pé nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ọkùnrin tó ń fẹ́ yẹn ni wọ́n máa ń torí ẹ̀ fẹ́ àwọn ọkùnrin. Gẹ́gẹ́ bí ìtẹ̀sí nílànà yẹn rí ṣé òótọ́ wà ní ọ̀rọ̀ yẹn? Òótọ́ wà ń bẹ irọ́ dẹ̀ wà ń bẹ. Ẹ sọ òótọ́ bẹ́ẹ̀ jẹ́ sọ́rọ̀ bí fún wa. Òótọ́ fi wà ń bẹ pé ìka márùn-ún ni ìka wà ó dẹ̀ dọ́gba. Ṣé rí àwọn obìnrin kan tẹ̀ pé wọ́n máa ń love débi pé tọkùnrin mi báyà gbẹ̀gàn wá ní kó tẹ́wọ́ àwọn àgbà. Ìgbà tó ti jẹ́ single mother yẹn. Ó ti jẹ́ single mother. A tún lọ Bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. A rò pé tí n tó ti láìkì mi tó láìka àwọn ọmọ mi kí ni mò ń wá káàkiri sí nǹkan kan tà. Bọ̀ tó bá ti wá dé àkókò kan mo máa fi gígùn ẹ lójú. A fi rú èèyàn tó jẹ́ hàn ẹ́. Ìyẹn ni pé irọ́ tó wà ń bẹ. Irọ́ tó wà ń bẹ. Òótọ́ tó wà ń bẹ òun ni pé ẹlòmíín gbà mí a lè ní kò ní ṣe dára kó ṣe dáadáa. Gbogbo wa ò rí bákan náà. Ẹ jẹ́ ká wo ayé ìgbà wáṣẹ̀ nígbà yà àwọn bàbá wa single mother ti wà látètè kọ́ṣe. Ó ti wà tipẹ́tipẹ́. Àwọn kan wà tó yẹ pé àwọn bàbá yẹn gbà yẹn tí wọ́n bá jẹ́ àgbẹ̀ tí wọ́n jẹ́ tó ní oko tó lọ sóko tó ti níyàwó kan tó ní kejì ọyẹ́ ní kẹta bó ti bímọ kan síbì kan rí wọ́n tún fẹ́ wọ́n ní wọ́n gba bàbá lágbájá pé ìyàwó lágbájá tó bá wá gbà yẹn ẹ rí i pé á kó wọn papọ̀ sójú pẹ̀lú ìfẹ́. ẹ ní mọ ọmọ ẹni tó kó wá àtọmọ ẹni tó bá nínú ilé ó jọ mọ rìnrìn àjò yẹn papọ̀ tí wọ́n wò láyé ìgbà yẹn ẹ rí i pé tí bàbá yẹn bá wá padà kú ẹ ní mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Ẹ ní mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ tó kó wá fẹ́ yìí owó lọ́wọ́ àlè tó ọkọ̀ lẹ́nu. Ara kò sọ́mọ àlè níbi kankan. Gbogbo ọmọ lórí bàbá. Bọ́ nísìsiyìí àkókò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn rí ti ẹ̀rù nǹkan tó fẹ́ jẹ yẹn tó bá ti jẹ díẹ̀ tó bá ti sún wọn wàhálà ti ẹ nìyẹn. Òun kò máa ní àgbélébùú ẹ gbé nǹkan rẹ níbi tó ti wúwo. Gẹ́gẹ́ bí ẹ ṣe gan gẹ́gẹ́ bí olórin ṣé orin ṣé hip hop lẹ kọ ní orin ẹ̀mí lẹ kọ ní àbí kíní méjì lè máa kọ fún wa o ẹ mọ̀dí fún wa orin tẹ́ ẹ kọ nínú chess náà tó ní tẹ́ kọ́ ń gba orin Dàda Ayéfẹ́lẹ́ ẹ ṣe rántí orin first tẹ́ kọ yẹn ẹ máa kọ fún wa lẹ́ni ní orí ètò yìí àbí sẹ́mọ̀ mo kàn fẹ́ kọ́ ẹ máa kọ fún wa lórí ètò yìí. Orin nọ́mọ̀nàmọ́ orin tẹ́ ẹ̀ kọ́ ní ìsìn náà tó máa kọ́ fún wa ó jẹ́ méjì amọ́kẹ́ tó kọ́ fún wa ń fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín is there anything tẹ́ wò pé tí àyè bá yọ fún yín mákẹ́ yí wa àgọ́ sẹ́yìn tó wò pé kíní yìí ni ìbá máa ṣe mo regret tiẹ̀. Tó bá yẹ kó ṣeé ṣe kí n padà sí láti gbà sísí mo ò ní má rí up till now. Bẹ́ẹ̀ni mo ò ní má rí má dẹ̀ bímọ má tẹ́kẹ̀ àwọn ọmọ mi. Ẹni tí mo bá bí friend a máa jọ ṣe rí ẹ má jẹ́ mú ìjà parọ́ fúnra wa Nàìjíríà sì máa dé time àwọn Ivory Coast tí mo ti wá ọkùnrin Ivory Coast ò kì í fẹ́yàwó délédélé o agreement ni o ọkùnrin Ivory Coast wọ́n ń fẹ́yàwó délédélé ọkùnrin ní for example ọkùnrin ní ọkọ mi ní ẹ fẹ́ fẹ́ mi a máa jọ agreement ni. ẹ kọjú sí cameraman ẹ sọ pé cameraman ọkùnrin làwọn ẹyọ obìnrin lẹ́yìn cameraman fẹ́ fẹ́ mi sí a máa jọ agreement ni pé lágbájá o máa fẹ́ mi fún 10 years máa bímọ méjì fún ẹ ọmọ méjì yẹn tí ọlọ́run bá ṣe ti bá bí ọkùnrin kan obìnrin kan òun ló ní ọkùnrin mi ni mo ní obìnrin. Orúkọ yín lobìnrin yóò jẹ́. Orúkọ mi ló máa jẹ́. Orúkọ tiẹ̀ lọ. Tó bá yá a fi ọkọ yẹn sílẹ̀ máa padà sílé bàbá mi. Ìyẹn lábẹ́ báwọn Ivory Coast ṣe ń lo. Ẹgbọ́n èyí tó bá jẹ́ Ivory Coast mi ò láti bẹ̀rẹ̀ dáadáa bó ṣe ń lórin àjò wọn nìyẹn up till now. So mo tó ti fọkùnrin yẹn sílẹ̀ ẹ tún lè fọkùnrin mi. Mo tún lè fọkùnrin mi agreement ni. Ẹ yóò ṣe kọ́ọ̀tù ní kẹgbàyàwó lórúkà. Wọ́n tó bá gbàyàwó lórúkà gan wọ́n ní agreement. Wọ́n ní agreement. Ọkọ bá yàn lè wọ́n lè kó ọ̀bẹ wọ́n lè lọ torí wàhálà ti agreement ni. Agreement àwọn ò tètè. Bóyá 10 years yẹn ń ṣe o máa kọ́ fúláàtì fún mi o máa ṣe báyìí fún mi máa ṣe báyìí fún mi o. Mo dẹ̀ máa fẹ́ o. Mo máa fi ọ lẹ́yìn ọdún mẹ́wàá yẹn agreement contract ti parí nìyẹn. Kálukú máa. So ká ní pé wá ráyà ti yíwá àgọ́ sẹ́yìn. Why not? Kódà mi ní rí màá. Ọmọ Yorùbá ni yín àbọ̀ ọmọ Yorùbá ni mí náà. Ọmọ ìlú wo ni? Ọmọ Èjìgbò ni mí. Èjìgbò Ọ̀ṣun state. Èjìgbò ọmọ irú ìrìn àbí ṣé mo gbà Èjìgbò ni yín. Èjìgbò ni mí. Èjìgbò ni mí. Ṣé ẹ máa kọrin yẹn fún wa? Orin tẹ́ ẹ kọ́ nínú ẹ wo. Ká wo inú fulfilment ọ̀gá mi Ibrahim káwọn kọ́ ní èmi ayé Jehovah o
èmi ayin Jehovah o fóore tó ṣe fún mi ó pọ̀ èmi ayin Jehovah o wọ́n sọ wípé alosi des a maison avec la joie ou ne qu'à le remercier avec la parole des parents. ṣé bẹ́ẹ̀ sẹ́yìn àbí ẹ̀kọ́ lórí ẹ̀? Bẹ́ẹ̀ni mo ṣe kọ́ nìyẹn. ó yẹ ẹ̀kọ́ wọ́n ní ẹ lọ sẹ́nu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ tí ẹ̀yin ti yìn. ó yẹ ẹ̀kọ́ ni fún wa ní ẹ̀kọ́ fún wa ọ fi gbẹnu tán wa yẹ fi kọrin. tí wọ́n fẹ́ ṣe wedding nìsín wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n fẹ́ ṣe birthday ẹ máa kọrin bẹ́ẹ̀ òkú àgbà ní full band. ẹni full band mi dẹ̀ wà dé sí wọ́n dẹ̀ yẹn 60. ok kí lórúkọ band yìí? Alpha Omega Band International. Alpha Omega Band International. ó yẹ fún wa jẹ mi kò fẹ́ jó. ẹ ṣe àyè ọpẹ́ yọ ẹ ṣe nítorí àyè ọpẹ́ yọ ẹ ṣe àyè ọpẹ́ yọ o ẹ má ṣe o àyè ọpẹ́ padà yọ. ẹ máa bàtà wà ní single mother ẹ máa ké gan o. ẹ single mother life kò easy ẹjọ tó jìnnà ni. ẹ tún wá márì náà tún ní kò tún easy náà. ẹ já máa dúpẹ́. ká ṣáà máa dúpẹ́. tẹ́mi ká ti wà ìrètí sì wà. ẹ̀yin tí ó gbẹ̀mí tó rẹ̀ ti ṣò ẹ̀yin tí Olúwaṣeun Makanji bóyá ẹ fẹ́ ṣe òkú àgbà ní birthday ní wedding ní ìkómọjáde ní ìṣílé ní ìṣílé iṣẹ́ ní ẹ kàn sí wọn ní Alpha Omega Band. So ẹ pè nọ́mbà yìí fún àwọn àdúgbò gbọ́. nọ́mbà mi ní 080 35 610 another 610 080 35 610 ẹ̀yin títí mi bonsoir ça va ne qu'à le remercier Dieu merci. ẹ ṣe ẹ ọtí kí ní bonjour àbáyé kí mi náà kí ní pé bonjour mi náà ṣáà ti lọ.